Gbogbo ọ̀nà ni àwọn ọ̀dọ́ fi ń wá owó láyé òde òní. Ẹ̀yin ènìyàn ẹ máa fura o sí àwọn ọmọ yín. Wọ́n bá òkú ọmọ ọdún kan nínú kànga lẹ́gbẹ̀ẹ́ iwájú ilé wọn. Ìgboro dàrú o ní ìpínlẹ̀ Ògùn. Ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2024 yìí ni ọmọdébìnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Janet Ajayi ọmọ ọdún kan déédéé di àwátì níwájú ilé wọn ní Ìtorí ní ìjọba ìbílẹ̀ Ìwékòró ní ìpínlẹ̀ Ògùn. Ọjọ́ kẹta tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni wọ́n bá òkú rẹ̀ nínú kànga nílé kejì tó wà ní ẹ̀gbẹ́ ilé wọn. Àlàyé tí ìyá Janet ṣe fáwọn ọlọ́pàá ni wípé ọmọ náà ń ṣeré níwájú ìta ni òun sì wọlé kí òun ó mú aṣọ fún un. Nígbà tí òun fi jáde síta padà ọmọ náà sì di àwátì. Ìyá Janet tẹ̀síwájú wípé àwọn wá ọmọ náà títí àwọn kò rí. Ọjọ́ kẹta làwọn rí òkú rẹ̀ tó léfòó lórí omi nínú kànga tó wà ní ilé kejì. SP Odùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé ènìyàn mẹ́ta nínú àwọn tó ń gbé ilé oníkànga yìí níbi tí wọ́n ti rí òkú Janet ni wọ́n farapa yánnayànna nígbà tí àwọn ènìyàn tínú ń bí tí wọ́n ya bò wọ́n wípé lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n rí òkú ọmọ ọdún kan ní iwájú ilé níbi tí kànga yìí wà ṣé wọn ò pọnmi ni láti ọjọ́ mẹ́ta sẹ́yìn. Ọ̀rọ̀ náà di rògbòdìyàn ó sì di bó lọ yá mi. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, wọ́n kọlu àwọn ènìyàn nínú ilé tí kànga yìí wà níbi tí wọ́n ti bá òkú ọmọ. Ilé ìwòsàn ló sì gbà wọ́n dúró. A kò mú ẹnikẹ́ni lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn ẹbí ọmọ náà kò ṣàyẹ̀wò ikú tó pa ọmọ wọn. Lẹ́yìn ọ̀sọ́kà tí wọ́n yọ ọmọ náà jáde ni wọ́n lọ sin. Alukoro Odùtọ́lá tún ṣàlàyé pé àwọn kò mú ẹnikẹ́ni gẹ́gẹ́ bí afurasí níbi ìṣẹ̀lẹ̀ yìí nítorí àwọn ẹbí ọmọ náà wọ́n kọ̀ láti tẹ̀lé ìmọ̀ràn àti iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá. A ò ṣe àyẹ̀wò òkú rẹ̀ nítorí ìdí èyí a kò lè mú ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni a kò lè fi ìdí ikú tó pa ọmọdé náà múlẹ̀. Wọ́n bá òkú ọmọ ọdún kan nínú kànga lẹ́gbẹ̀ẹ́ ilé kejì ilé wọn. Ìgboro dàrú o ní ìpínlẹ̀ Ògùn. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe pẹ̀lú gbà ilé rárá ẹ bá subscribe.